àwọn ọmọ Yahoo yìí ti kó Sakolo ọlọ́pàá. Kò dín ní géńdé márùn-ún tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa tẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹta ọdún 2024 yìí. Wọ́n ní jìbìtì orí ẹ̀rọ ayélujára èyí tí wọ́n ń pè ní Yahoo làwọn ọ̀dọ́ náà ń ṣe. Orúkọ àwọn tọ́wọ́ bà yìí gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Lawan Shizu Adams ṣe fi léde nínú àtẹ̀jáde kan lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹta ọdún 2024 yìí ni Henry Chilaka ẹni ọdún 18 tó jẹ́ ọmọ bíbí Mbase nípínlẹ̀ Imo, Solomon Uba ẹni ọdún 16, Bright Enyazu ẹni ọdún 19, Chigozie Duru ẹni ọdún 39 àti Solomon Uchezie ẹni ọdún 17 tó wá láti ìpínlẹ̀ Abia. Chizu ṣàlàyé pé àwọn afurasí ọ̀daràn yìí lọ́wọ́ tẹ̀ níbi táwọn apamọ́lẹ́kúnjayé ẹ̀dá yìí sápamọ́ sí ní Yalwawa nílùú Dutse lẹ́yìn táwọn kan ta ọlọ́pàá lólobó. Lásìkò tọ́wọ́ bà wọ́n, ọ̀pọ̀lọpọ̀ fóònù ìgbàlódé, ẹ̀rọ alágbèéká, àwọn kọ̀ǹpútà àgbélétan, jẹnẹrétọ̀, ibùsùn, pánẹ́ẹ̀lì sólà àtàwọn èròjà míì tó lòdì sófin ni wọ́n bá níkàáwọ́ wọn. Wọ́n ti taari àwọn afurasí ọ̀hún sọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ fún iṣẹ́ ìwádìí tó lọ́rìn kí wọ́n lè fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.